Ẹ̀yin tèmi, ẹ kú dédé ìwòyí, ẹ kú àsìkò yìí ẹ̀yin èèyàn wa, ṣé dáadáa lẹ wà? Tó ẹ̀yin èèyàn wa, ẹ wá nǹkan fìdílé tàbí kí ẹ fìdílé nǹkan bí a ṣe máa mú wá fún yín lórí ọ̀rọ̀ Wùmí Toríọlá pẹ̀lú ọkọ Mide Martins, èyí tí gbogbo wa mọ̀ sí Afeez Ọwọ́. Ẹ̀yin èèyàn wa, ọ̀rọ̀ ìgbẹ́nu tán ó kọjá bẹ́ẹ̀, ó kọjá bẹ́ẹ̀ ṣe lérò. Ẹ̀yin èèyàn wa, ẹ farabalẹ̀ kí ẹ máa bá wa kálọ nítorí ọ̀rọ̀ yìí ọ̀nà pè ní ẹ̀yin èèyàn wa, ó kọjá bẹ́ẹ̀. Ṣàdédé ni wàhálà bẹ́ sílẹ̀ o láàrin Wùmí Toríọlá pẹ̀lú ọkọ Mide Martins Afeez Ọwọ́. Tí ẹ kò bá gbàgbé, ẹ mọ̀ wípé Wùmí Toríọlá òṣèré Yorùbá ni Mide Martins, òṣèré náà ní bẹ́ẹ̀ sì ni ẹ mọ̀ wípé Afeez Ọwọ́ òṣèré Yorùbá onítíátà ní. Ẹ̀yin èèyàn wa, níṣe mà ní Afeez Ọwọ́ ọkọ Mide Martins lọ sí interview kan èyí tí gbogbo wa mọ̀ sí podcast tó máa ń ṣe. Ẹ̀yin èèyàn wa, ibẹ̀ màá náà ti béèrè lọ́wọ́ Afeez Ọwọ́ wípé ṣé ìwà tí Wùmí Toríọlá ń wù nínú fíìmù náà ló ń wù ní ojú ayé, tó sì tún béèrè lọ́wọ́ rẹ̀ wípé ṣé ìwà tí Mide Martins ń wù nínú fíìmù ló náà wù ní ojú ayé. Ẹ̀yin èèyàn wa o, ìgbà tí Afeez Ọwọ́ tí yóò dáhùn ó ní wípé Wùmí Toríọlá wípé bó ṣe wà nínú fíìmù wípé gbogbo wa la mọ̀ wípé kò gbàgbàkúgbà nínú fíìmù, bẹ́ẹ̀ sì ni lójú ayé wípé Wùmí Toríọlá ò gbàgbàkúgbà rárá àti rárá o. Ẹ̀yin èèyàn wa, bẹ́ẹ̀ sì náà ni ó ní wípé Mide Martins wípé bí wọ́n ṣe rí tó ṣe ń hùwà ní inú fíìmù wípé bẹ́ẹ̀ kọ́ níwà ìṣeré lójú ayé o. Ẹ̀yin èèyàn wa, èyí ni ọ̀rọ̀ tó bí Wùmí Toríọlá nínú tí Wùmí Toríọlá fi jáde tó fi sọ̀rọ̀ lọ́pọ̀lọpọ̀ sí Afeez Ọwọ́. Ẹ̀yin èèyàn wa, ọ̀rọ̀ yìí kọjá bẹ́ẹ̀, ó kọjá àfaradà, ó kọjá bí ẹ sì lérò torí Wùmí Toríọlá bínú. Ó ní wípé níbi tán bá dé ìbóyá kóun náà kó lọ rẹ́ǹtì ọkọ̀, kó wá bóun gbẹ́nu sí máìkì wípé tán bá ti fún wọn ní àǹfààní láti sọ̀rọ̀ nípa èèyàn pípé sí ni wọ́n máa ń fẹ́ fi ọ̀rọ̀ láti fi ba ayé èèyàn jẹ́. Ẹ̀yin èèyàn wa, Wùmí Toríọlá bínú o. Ó ní wípé ṣe ni Afeez Ọwọ́ fẹ́ fi ọ̀rọ̀ tó sọ ó fẹ́ fi ba ayé òun jẹ́. Ó sọ ọ̀pọ̀lọpọ̀ sí Afeez Ọwọ́. Ẹ̀yin èèyàn wa, ọ̀rọ̀ yìí kọjá bẹ́ẹ̀, ó gbẹnu tán, ó le gidi gan ni. Ẹ̀yin èèyàn wa, nínú gbogbo ètí ẹ ti gbọ́ yìí, ǹjẹ́ rò wípé ohun tí Afeez Ọwọ́ tí ó sọ ṣé ó ti pọ̀ jù tàbí kò tí ì pọ̀ jù? Ǹjẹ́ rò wípé ó tó nǹkan tí Wùmí Toríọlá tí yóò fi bínú tàbí kò tí ì tó bẹ́ẹ̀? Ẹ̀yin èèyàn wa, tí ẹ bá lérò lórí ọ̀rọ̀ àwọn èèyàn wọ̀nyí, ẹ jẹ́ ká pàdé ní comment section kí a lè fomi jomi tó rọrùn lórí ẹ̀. Tó bá rí bẹ́ẹ̀, a kò ní rí jù báyìí lọ lónìí. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ wo fídíò wa nìyí, ẹ tẹ subscribe button fún àǹfààní láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Kí ẹ má ṣe gbàgbé láti tẹ aago tó wà ní ẹ̀gbẹ́ rẹ̀ kí ó bá lè máa notify yín kí Èdùà kí ó sọ wá di ọjọ́ mìíràn, ọjọ́ ire. Ó dàbọ̀.